mo yọ̀ ó ti ẹ̀ dá ọmọkùnrin tó sọ pé kó wá síbí báyìí tó bá rí àrà tó dá ní mú ìwà kùnà. bẹ́ẹ̀ ni ìwé ò já rárá. ọmọ gidi dẹ̀ ní mú. wí sọ̀rọ̀ kí ló sọ fún mi kí nìkan tó ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ kí nìkan tó ń sọ fún mi tí ó dùn jọ Mọ́yọ̀ ṣé torí pé mo ti máa ń sọ pé mo ní believe nínú ẹ̀ pé wọ́n ni mo fẹ́ràn jù nínú gbogbo àwọn cast tó wà ní company mi ló ṣe believe kó lè wá gbàbọ̀dé fún mi right. orí bẹ́ẹ̀ ọ̀gá mú ìwà ọmọ gidi ni. now sọ fún mi báwo lè rí. explain. àfi tó bá ti padà mú ìwà òṣìyàn. wà gbọ́dọ̀ ọ̀dẹ̀ tó ń sọ lẹ́nu òmùyẹ̀wò àbá mi pé kí n help ẹ̀ ó wá dé bí ó wá ń bí iye bí nuisance ó ń create nuisance nínú ilé mi àbí. mú ìwà òṣìyàn bẹ́ẹ̀. ó ti jẹ́ kí n máa rí ẹ níbi ẹni tí yàn ń sá fún. ok kí n má bínú má wọ rí màmú nǹkan tí màá ṣe lórí ọ̀rọ̀ rẹ̀. kí ni mo fẹ́ sọ ṣé bí mo ti sọ fún ẹ o kàn sọ pé má bínú ọmọkùnrin yẹn ń ṣọmọ tó dáa. èyí tí mo mọ̀ dídí mú ìwà òṣìyàn bẹ́ẹ̀ tó má dá. ìwà burúkú ló wù. mo àti tó bá ti padà bọ̀ ẹ má bínú ojú bá mi lọ ẹ má bínú. èmi ò ní kọ̀kọ́ tí máa sọ sí o. ẹ bá mi bẹ̀ máa bá mi wá sọ̀rọ̀. ó dàgbẹ́ kò sí wàhálà àmọ́ àmọ́ bí mo ṣe máa bá sọ̀rọ̀. ẹ ṣe gbọmọ ẹ ṣe ọ̀rọ̀ àìtó lè máa lọ́ọ̀tì ẹ̀. yes kí ló ń wá lé mi kí ló ṣẹlẹ̀ kí ló ń wá. ṣé kí n má tún dé ilé ẹnu. kí ló ń wá nílé mi ó mọ bó ṣe ó bójú mi jẹ lọ́dọ̀ àwọn ọ̀gá mi ó ń bá ṣe jọrí 5 and 6 là níwà family friends là lọ́rọ̀ wà wọ́n bó ṣe lọ bá tèmi jẹ́ lọ́dọ̀ wọn. mo yọ ọ̀rọ̀ yìí ò ṣe bó ṣe wò ó. orí bó ṣe wò ó mo ní kí n ṣàánú ayé ẹ kí wọn bá lè ríṣẹ́ ṣe ó wà wọn lọ bójú mi jẹ ó borí kò tó sọ mi tán níbẹ̀ yẹn mo ní ṣàánú ayé kí wọn máa ṣẹ́ lọ́dọ̀ wa ó bá rẹ lójú jẹ ìwà ṣẹ́wà tó wù lọ́nà ṣó dáa. mo yọ mo fi ọlọ́run bẹ̀ ìbàdí àkó understand mi. kí ni mo bá understand. because the way táwọn yẹn fi sọ̀rọ̀ fún ẹ bóyá ló tì kó kéde ní ọkẹ tó dàbí ni pé mo mọ̀ wọ́n sẹ́wájú ọmọ sí. náà lọ sí ti fún mi ṣáwọn ọ̀gá mi lè pààrọ̀ ni àwọn tó ń sọ fún mi tó ń fún mi lóúnjẹ tí mò ń jẹ ṣó lè pààrọ̀ ni. Sorry ohun tó wà ń bẹ̀ let me explain everything. mò ń gbọ́. Sorry ìgbà tí ọ̀gá jáde sí mi báyìí ojú ẹni tí mò ń rí in fact mi ò lè explain it because wọ́n sojú ọ̀gá mi ò sí. ara ẹ̀ fà because tó bá mọ̀ kó tó ń sọ ara ẹ̀ ò tẹ̀ yà èmi ráì tí mo bẹ̀ sọ̀rọ̀ láì ní jọ́ òṣì. ẹ gbà mí mo yọ. ẹ káàsán o bọ̀dá mú ìwá. Ta ni mo bá o. èmi ni òye olóúnjẹ. Mo ti bọ̀ o. ok. Yes. Ìyá wa ẹyin ni. bẹ́ẹ̀ni. Ibi yẹn ti ń pa mí bíi ẹ ṣe mà. èmi sùúrù kí n tó gbé fún yín láìsí ẹni ìtàwọ́ ni mo tà wá ẹgbẹ́ ọkọ̀ ṣàlàyé fún yín ẹni bá yín ta láìsí 500 kí n ta spag 200 ẹ̀wà 200 ẹran méjì pọ̀nmọ́ méjì ó jẹ́ 15 òní mo tà sí bíbà mo wá ní ìbìrín pọ́jù lè máa fún mi lówó yín. Ìyá wa ṣe bí mi ni mo ní kẹ́ bá mi ta nǹkan tí mo sọ fún yín ṣe mi mọ̀ tí mo ní kẹ́ bá mi ta ni. ó dàbí mo ṣe béèrè pé gbà lè máa fún mi lówó ẹ̀ àtòtẹ jẹ ní tẹ́lẹ̀. Ìyá wa owó tí mo jẹ ṣèbí 1-2 mọ ilé ojèlú 27 kò lé mo ti máa ń oúnjẹ tó jẹ́ pé tó bá yà máa wá fún lówó rẹ̀ ṣebí mo sá sì jẹ́ lówó kan. ṣé o ti bó da ó da bí mo ṣe béèrè pọ́jọ́ lè máa fún mi. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ eléyìí ibi tí ń pa mí ni àtàná mo ti jẹun sẹ́ẹ̀rí ilé ìsìn tí bá ti gbà tí mo gbà léèdì tí mo jẹun títí ọ̀la kí kó tó rọ̀ lọ́la máa fẹ́ lówó yìí ṣẹ́gbọ́. ìdámọ̀ ìwé ẹ̀jẹ̀ mẹ́ẹ̀ kó kọjú ọ̀la. ẹ mọ̀ pé tí bá ti gba owó iná mo fi ń rajà ni mo máa fi rajà ni ẹ má kó kọjú ọ̀la ẹ̀jọ̀ ẹ má kó kọjú ọ̀la. ẹbí ò ní pa ẹ̀ ẹjọ́ kò kọjú ọ̀la ẹ ká ẹ má bẹ́ẹ̀ bí mi. mo gbọ́ pé ẹ ń sọ̀rọ̀ lórí oúnjẹ owó rẹ̀. so o wá fẹ́ jẹ ni so fẹ́ jẹ ni. ìdámọ̀ ìwà ṣe mọ̀. èmi ò mọ̀ bóyá ọmọ tó ń rìn kiri àdúgbò yìí. ó mọ̀ mi rí ó tún parọ́ ọmọ mi rí wọn kọ́ ló ń jẹ́ mú ìwá tó kọ bàbá ẹ̀ ń jẹ́ ọmọ lulú èso pé ọmọ mi rí. ẹ dúró ọ̀rẹ́ tí ń jọ plan work o ṣé kò ṣe pé ilẹ̀ plan rẹ̀ pé kó wá ẹ fẹ́ ta oúnjẹ fún mi èmi kí ló lẹ́sẹ̀ sọ orúkọ mi fún
ṣé tó débí sí tó ń dárúkọ bàbá ẹ̀ ló ń sọ pé plan wo bá lè tèmi àti wọn ti jẹ́. ẹ wo mà mo bá lẹ́jọ́ ṣe rí oúnjẹ yìí ẹ má gbé fún o onígbèsè ni gbogbo bíbá ló jẹ gbèsè sí ẹ má gbé fún o ẹ bá gbé fún kò ní fún yín lówó ẹ má gbé fún o tó bá rìn kẹgbọ́ tó bá rìn kẹ má gbé ó ti sọ tèmi ẹ má gbé fún o onígbèsè ni o onígbèsè ayé àtọ̀run ni ẹ má gbé fún o ó ti lọ. ìyá wa sẹ́ni ọmọ kékeré ń bá yín sọ̀rọ̀ kó mọ mi èmi náà rí pé bóyá plan work ni ẹ lè sọ fún mi pé kẹwàá mọ̀ tí ẹ sọjọ́ mi. yóò dárúkọ bàbá yín. ẹ má gbọ́ tiẹ̀ ẹ bẹ́ẹ̀ mi pé. kí ni kí bá yín gbé ká gbá oúnjẹ lọ́wọ́ mi máa kú jẹ́ sínú ara mi ìgbà olè máa sọ ó tẹ̀ jẹ tẹ́lẹ̀. màá wá fún yín náà ẹ wò ẹ kó lọ́dọ̀ mi jàre. ọmọdé ìbàlẹ̀ lọ́mọdé màtí mọ̀ lọ́la o ọmọdé màtí mọ̀ lọ́la nǹkan tí mo ní sọ fún ọmọdé màtí mọ̀ lọ́la ò ṣẹ́gbọ́n onígbèsè. mo dáná láyé mi ṣé ọlọ́mọ máa jẹ́ kébi ó pààyàn ọmọ burúkú ọmọ wèrè kọ́ mo ti máa bá irú kí lè léyìí irú kéré látànà tí o ti tó oúnjẹ kankan nù olúwa rẹ látànà níbi tí mo ti rò bí kí n ra jẹ ilé kí n mọ̀ wípé ìjà yìí lóòótọ́ kò sówó tí mo fún bí o sì tó owó tí mo fún bí mo sì parọ́ fún náà ni. ṣé ibi tá a dé fọkàn ara ìbalẹ̀ o bá ń gbọ́ wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bàbá yẹn náà ń pè bẹ́ẹ̀ o ìdí náà. Oh my God sórí kí problem yẹn kó tán pàtàkì bàbá yẹn máa fi sí ẹ everything o máa scatter ni. Kò sí wàhálà a jẹ́ pé òkè sọ̀rọ̀ mi ti di ilẹ̀ nù. mo sọ fún ẹ 100% ní ma. bàbá o. ọ̀ka rẹ̀ láyé ọmọ yìí. bàbá o. ọ̀ka rẹ̀ láyé ayé òkùnkùn ní bùrìbùrì kó bá wọn jíjú ẹ̀ sí. ayé ò ní fẹ́ bá fún ọ lóúnjẹ wà. wo arákùnrin kó o tó dé ààyè làwọn orúnmọlẹ̀ ti sọ fún mi pẹ̀ ń bọ̀ ọpẹ́ o. ìtọ́sí ní fún ọ tí ó sókè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀ mo ti bọ́ pèsè rẹ̀ lẹ̀. wo rọra sí o ọmọ dáadáa lè yí kò sì sí tó bá wá sọ́dọ̀ mi tí mo gbọ́dọ̀ sí láṣetì bí orí rẹ mú ẹlẹ́dàá mi ó ṣe o. orí ẹni là bábọ̀ àbáfòrìṣà sílẹ̀ ẹlẹ́dàá mi ó ṣe o. adé afórí nígbà wáṣẹ̀ nígbà tó rí ń bọ̀ wá sílé ayé tẹnikí ni kórí ó ṣe wọn lẹbọ ni kórí ó rú orí gbọdúrú ẹbọ rúbọ àìrú ẹbọ kì í gbé nìyàn orí tó rúbọ ń gbà wáṣẹ̀ òun ló padà wá gbé wọ̀káláwo rẹ báyìí wọ̀mí ẹ̀gbọ́dè mi ẹ fún mi ṣèjú àyà. ṣòro tẹ̀lẹ́wọ́ tó gbé dání ìrì ayọ̀ ìrè ló ń tọ́ nídùmarè yàn mọ́ ọ látòdì ọ̀run ló fi gbé. inú mi dùn. sáde sùúrù mú bọ̀ jẹ́ wọlé ń bọ̀ mú tán ní àwọn àlùjọ́nù mi ní fún ọ wá. ṣùgbọ́n kí n pélé sí àgbàlá. sori pé mo sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe bá bàbá. mo sọ fún ẹ. ìrì tẹ́mi náà wò wọ́n mo rí pé. tó bá ń gbọ́ kì í bá tì òun ni bàbá. kò sí wàhálà. mi ìfẹ́ mọ bí problem náà kó ga tó máa ṣọ̀ báyìí bàbá ọ máa fọwọ́ rẹ̀ wẹ̀. tó bá fi lọ rí bẹ́ẹ̀ ó gbádùn mi tó. o mọ mi ni na o lè ní problem kínú mi máa dùn náà ọ̀rẹ́ lájọ jẹ́ ó ti yẹ o sọ fún ẹ. látọjọ́ yìí bàbá o látọjọ́ yìí kò tí yẹ kó fà á. problem pé ọgbẹ́ni nígbàdé yìí pé kí bàbá jáde sí tí bàbá bá ti lè jáde bàbá tí mo wò tó bá ti lè já. kí ló dé tó tún wà mí débi ọ̀rẹ́ mi ọkùnrin olótìmọ̀ ló máa ń lé mi kiri rẹ̀. ló ṣẹlẹ̀ ṣó ti ń fa àpọ̀pọ̀ ni ṣó ti bá wọn gbé láàdù. àmì ò gbé kankan kí ló tún wà mí kiri fún kí ló tún wà mí kiri fún. ṣó wà ó kì í ṣá mi ò rẹ́ ní bọ́ọ̀dì bíbá yìí. ọmọ yìí máa farabalẹ̀ náà kí ló ṣe báyìí. wọ́n tó bá gbé. ọmọ yìí ti ní pọ́blẹ́mù o. ọ̀rẹ́ dúró. ọ̀rẹ́. ṣíọ ọmọdé rẹ bùrọ̀kọ̀ ó bójú ẹ̀yìn òòjọ́ lóró polúwéré pani níwọ̀ ọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ìwọ ẹ má bínú mo ti ń bọ̀ ọ́ ibi mo tọ́jú ẹ̀ sí lágbàlá mo lọ rèé wò ẹ ṣeun láì. àwọn arákùnrin yìí wá dà pásá òfurufú pásá jáde àjà òfurufú àjájì bó ń lé òkà fúra olè ní oko kí ló dé àwọn tí ń lé ò tí ì padà lẹ́yìn rẹ ni kí ni yóò sì gbọdọ̀ díjọ́ mẹ́ta nínú ilé mi mọ́ ayé mà burú o ayé mà níkà o ó bá kù díẹ̀ kéèyàn dọ́dọ̀ olóore rẹ̀ wọ́n á sì tún tíyàn dànù kúrò lọ́dọ̀ ẹni tí ó ṣèyàn lóore ibo ni wọ́n wàá wọ́ ọ sí báyìí o. ìṣẹ̀dá àyà rẹ̀ ọ̀tàrí rẹ̀ padà wá hàn yín ṣé o ti gbọ́
èyí ò sì gbọ́dọ̀ báyàn sùn núlé mo ṣe tọ́jú rẹ̀ sẹ́kùlé àfi kí n tètè lọ dá padà bẹ̀. mọ́kò ń bá. ọ̀gá ẹ̀yin mo wá pè lórí ìṣẹ̀lẹ̀ ọjọ́ tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ má bínú. ẹ wo èmi gan wá dé ilé wọn á mọ̀ pé ohun tí mo ṣe sí yín ohun tó tààrọ̀ bì sí mú ìwà. jẹ́ ká gbà pé ìyẹn ti dà fún yín tẹ̀gún fi ṣọ ìyẹn ti lọ jẹ́ ká gbà gbogbo ìgbà pátápátá. sórí nǹkan kan mo kàn máa sọ fún wọn pé dí ọmọ tún ó falẹ̀ mọ́rọ̀ ara ẹ irú ìrẹsẹ̀ aláìmọ̀ máa wáyé lẹ́yìn ṣó ti gbọ́ falẹ̀ mọ́rọ̀ ara ẹ gbogbo yẹn ti lọ nìyẹn ṣé àwọn kìí jẹ́sà sí ẹ. gbogbo olè wà nígbà yàrá bẹ́ẹ̀. miwa ọ̀gá mọ̀rọ̀ bí àwọn ayẹlẹyìn tó ṣí ẹ wọ́n ti padà lẹ́yìn ẹ gbogbo àrígbé yẹ wọ́n tó tẹ̀ yẹ débi. tó bá jẹ́ pé ìwọ náà rán wa wàá padà lọ bá àwọn tó rán wa pé ò bá mi nílé torí gúdúgúdú lèmi gan mi ò fi gbà kankan túra lẹ̀. àwọn ọmọ ẹ̀rọ ló bá ṣe lórí mi. now listen to me listen to me jẹ́ ìfọwọ́ gbogbo fún mi ní àná gbogbo níbo ní ilé yìí. tí máa gbọ́ inú ilé ìjẹ́ tí mo jáde tí mo padà bá ẹ ní pé how we kill you wọ́n máa sí ẹ máa tún pa sàárì ẹ you must be very stupid.